wa Nàìjíríà lẹ́yìn ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀fínkínító eléyìí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ṣe fún adájọ́ àgbà ọ̀hún lọ́jọ́rú Wednesday tó kọjá lójúnà láti lè mọ̀ bóyá kójú òṣùwọ̀n ó tó gbangba sùn lọ́yẹ̀ láti dipò ọ̀hún mú o gẹ́gẹ́ bí ayẹyẹ ètò ìbúra fúnni ọ̀hún ṣe wáyé nílé ọba èyí tó wà nílùú Àbújá lánàá láti rí àwọn àgbààgbà tẹ́lẹ̀ rí tí wọ́n ti fìgbà kan dípò ọ̀hún mú tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ adájọ́ ọ̀hún àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu o níbi tí wọ́n ti péjú pésẹ̀ síbi ètò ìbúra fúnni ayẹyẹ ọ̀hún fún adájọ́ àgbà tuntun eléyìí tí wọ́n ṣe ní àná. Adájọ́ tuntun ọ̀hún Kudirat Kékeré Ẹkùn òun ni ẹnì 23 tí ó di ipò náà mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà.